Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ. Mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá nílò obìnrin ẹ̀dùn ní kíkí tí ó lọ́lá jùlọ káàkiri gbogbo àgbáláyé, káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ oòjíire wípé ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́. Kí ni tí a jọ fẹ́ gbé wò ní àkókò yìí? Kí ni tí a jọ fẹ́ sọ? Ọ̀rọ̀ kan ni ó ń jà rìnrìn tí mo tẹ́nìkan tó ń pè mí ṣàkíyèsí láti bí ìjẹta. Ọ̀rọ̀ Farouk Oníkìjìpá, Àfà Farouk Oníkìjìpá. Ọ̀rọ̀ wọn òun ni mo fẹ́ sọ. Àmọ́ kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa wọn, kí n tó sọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Àánú tó pọ̀ ni kéèyàn gbọ́ títí kọ́ pé òòṣà ló tún kù tí ọmọ fèrè balẹ̀ fún. Láwọn bàbá wa jọ̀hún làwọn fi máa sọ pé náà paná adébọrẹ́. Kó gbé súnà nábì ga wọ́n rẹ̀ bílíà àṣetánì lẹ̀. Òní lójú wa ńlá. Àwọn sọ gbogbo ẹ̀dì ṣẹ̀ṣẹ̀ àtún wa ń kó náà lẹ́bọ̀. À ń nàró ẹbọ, à ń polówó ẹbọ. Ọwọ́ àwọn ìwá sí títí àwọn akọlọ lọ́hùn. Káwá rẹ lẹ́bọ̀ kẹ́kọ́ jáde kó tún máa ní ẹnìkan ju ànábì lọ. Àtẹni ọ̀sọ́, àtẹni wọn lọ́dí ànábì lọ tẹ́ ẹ bá dì bọ́ kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ dì bọ́ọ̀kì ẹ̀. Ẹni wọn lọ́dí ànábì lọ ti dáná o. Onídìí ń dákọ̀ òun náà tí mo kọ́ rẹ̀. Ó yẹ kó jáde síta ní kẹ́yìn mùsùlùmí mo túbá. Wọ́n ti dára sí mi lọ́rùn kí n tó déwájú Ọlọ́run. Nínú wọn ni mo ju ànábì lọ, mo ju Jésù lọ. Ẹni ọ̀sán ọ̀nà kó kó jẹ. Tí ọba kó jẹ, àwọn onídìí ẹjọ́ ànídìí ìjà. Ànábì tó gbìjà rẹ̀, Jésù tó gbìjà rẹ̀, Ọlọ́run tó là ànábì tó ní Jésù tó gbìjà rẹ̀. Ọlọ́run ni wọ́n ń lò, òòṣà ni wọ́n náà wọ́n máa ṣe, Ọlọ́run ni wọ́n ń lò, Ọlọ́run ni ètò ní tí wọ́n ṣe ni, Ọlọ́run ni wọ́n tẹ̀ wọ́n rí wọ́n pẹ́rì sí wọn. Ní máa ti àti, Ọlọ́run ní máa àṣìṣe ni wọ́n ṣe. Gbogbo ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ òótọ́ sólòrùn lẹ́nu láti máa sọ pé ẹnìkan ọ̀bùn ni. Farouk Oníkìjìpá ó kọjá àyè púpọ̀ nínú ọ̀rọ̀ tó sọ yìí. Lóòótọ́ Ọọ̀ni of Ifẹ̀ ó ju gbogbo ọba lẹ̀kílẹ̀ lọ torí wípé orírun ti wà nìyẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọba wo ló tún kéré jù tó tún fẹ́ kéré jù àwọn láwọn oko tó dàbí baálẹ̀ agbègbè ó ju Muhammad lọ. Bí Muhammad bá ń bẹ láyé lónìí, Muhammad tí bá ń bẹ láyé lónìí tó bá wá sí ilẹ̀ Yorùbá tó bá dé Àtaọ̀jà yóò dọ̀bálẹ̀ fún Àtaọ̀jà Òṣogbo ni. Ẹ gbọ́, tí Muhammad bá ń bẹ láyé lónìí tó bá dé Òṣogbo yóò dọ̀bálẹ̀ fún Àtaọ̀jà. Wọn ò bí Muhammad dá kó wá sílẹ̀ Yorùbá kó dé ààfin Ọ̀ọ̀nifẹ̀ kó wọ́n dọ̀bálẹ̀ láti kí Ọ̀ọ̀nifẹ̀. Torí pé báyìí là ń ṣe nílé tí a èèwọ̀ bomi ni. Ilẹ̀ Saudi náà ti lè máa dàrú ká máa kíra wọn. Ẹ sì wá mú Muhammad bí ẹni wípé he is not human like us. Ẹni kan bá sọ̀rọ̀ Muhammad wọ́n ní Muhammad ló fi ń wé kinní kan, Muhammad ló fi ń ṣe kinní kan. Who is Muhammad? Is he not human being like us? Àwọn ancestors wa, àwọn irúnmọlẹ̀ wa, Ṣàngó, Ògún, Ọya, gbogbo àwọn tá à ń wí. Àwọn bàbá wa ní àwọn ìyá wa ni wọ́n. Tá a dẹ̀ ń respect wọn, tá à ń fún wọn ní ọ̀wọ̀ wọn, tá à ń appease wọn. You are giving them their due respect. Bí àwọn Saudi náà ṣe ń fún Muhammad tí wọn náà ní due respect tiẹ̀. Gbogbo ọ̀nà ni Ọọ̀ni Ifẹ̀ fi ju Muhammad lọ. Gbogbo ọ̀nà. Bí yóò bá tẹ̀ wá sọ̀rọ̀, ṣé ó wá tọ́ sírú Farouk lẹ́nu? Lẹ́yìn náà lẹ́sẹ̀ akẹ́kọ̀ọ́ lọ́n paná adébọrẹ́. Farouk Oníkìjìpá. Abẹ́ ti gbàgbé ni gbogbo àwọn ọ̀rọ̀ yín. Ta ló lórí ẹlẹ́bọ bí ó sẹ́yìn? Nínú àwọn àáfàá tó instigate ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àáfàá lónìí láti máa hùwà bí, láti máa ṣe gbogbo rádaràda, wọ́n ṣògùn owó kiri, wọ́n ń ṣe rádaràda kiri, ẹ̀yin ni. Ẹ ti gbàgbé wá sí ni níwọ̀n tó ní Farouk Oníkìjìpá tí ń ṣe wá sí. Pé ìwọ́n tó bá fẹ́ ní ayé ó kọ́kọ́ kọ̀yìn sí Ọlọ́run wáyé. Tó bá wá wáyé tó wà kọjú sọ́nà padà, oníṣẹ̀ṣe wọn ló lè sọ̀rọ̀ ẹ̀. Pé tó bá fẹ́ láyé ó kọ̀yìn sí Olódùmarè wáyé, tó wá láyé tó wà kọjú sí Olódùmarè padà. Ẹ mọ̀ gbọ́rọ̀ rúrùn lẹ́nu àfà. Farouk Oníkìjìpá, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó kọjá ẹnu yín.
ẹ wá ní kìnìkan sẹ́yìn ẹlẹ́rìí pàkọ́ kí Ọọ̀ni Ifẹ̀ ó jáde wá túbá lẹ́nu tí who are you? tó máa ń pè shake kí ni túmọ̀ shake àgbàlagbà? So what are we saying? bẹ́ẹ̀ bá bí yẹn kan bá wọ́n ní onígbà bá ṣe pé gbà òun ni wọ́n ṣe bá pè ẹ̀yin ẹ fẹ́ mọ̀ fi ojú àṣà tilẹ̀ wa ẹ fẹ́ mọ̀ fi gbolẹ̀ kò possible. Muhammad is an ancestor in the Arab tribe. Òrìṣà ilẹ̀ Lárúbáwá òrìṣà tí wọ́n ní Muhammad. Kí là ń pè ní òrìṣà? Òun náà ni ẹni òrìṣà dá sí ilẹ̀ Lárúbáwá ni. Is their own ancestor. As we have Ṣàngó Ọya as our own ancestors here. Muhammad gbà tó ṣe ìṣẹ̀mí. Ọba ń bẹ ní Saudi, wọ́n jọba ní Saudi, wọ́n jọba ní Madina gbà náà. Ṣé wàá jọba bẹ̀ lọ ni? Sígbà tí Muhammad dé Saudi kò fún ọba bẹ̀ lọ́wọ́ tiẹ̀ ni. Nígbà tí Muhammad ṣẹ̀ṣẹ̀ mí, ṣé kò fún ọba Saudi lọ́wọ́ tiẹ̀? Faruq ní kíjìpá, ọ̀rọ̀ tẹ́ sọ yẹn, ìdí tẹ́ fi mọ̀ kó ju ẹnu yín lọ, ó ní pé Ọlọ́run ẹ ti ta kòkòrò hàn tẹ́ gbé dání. Ìgbà tí Mose tọ́lọ̀ fẹ́ràn Moses, Musa nínú Quran, Ànábì Musa, nígbà tó fẹ́ràn lọ bá Fìràwọ́nà bó ṣe ya kàtàngòrá tó bó ṣe ya wèrè tó nínú Kùrán tẹ́ ní ẹni bí ní kíní gbogbo ẹ̀ tẹ́ fi qualify Fìràwọ́nà nínú Kùrán. Ìjọ tí Musa tí Kùrán tó gbé tó tí wọ́n fẹ́ rán Musa níṣẹ́ láti lọ jíṣẹ́ fún Fáráò wípé kó yí padà nínú gbogbo wà tí wù. Ọlọ́run tún pa láṣẹ nínú Kùrán pé tó bá débẹ̀ ó tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ànábì ni Musa. Ṣé Muhammad ju Musa lọ ni? Ọmọ ọdún mélòó ni Muhammad lẹ́gbẹ̀ẹ́ Musa? Ẹ jẹ́ ká ronú tẹ́ bá sọ̀rọ̀ náà ṣé torí bá dákẹ́ láti jọ ìjẹ́ everybody tó dákàn wo gbogbo ẹ̀ràn. Ọlọ́run sọ fún Musa pé ìwọ Musa o Fìràwọ́nà tó fẹ́ lọ báyìí ọba ni èmi mo fún lọ́lá bẹ́ẹ̀ ló ṣe wà nínú Kùránì Allah sọ bẹ́ẹ̀ ní Kùránì ìwọ Musa Fìràwọ́nà tó fẹ́ lọ báyìí èmi mo dá lọ́lá èmi mo dé kó rí bó ṣe rí tó bá fẹ́ lọ bá tó fẹ́ lọ kọ̀rẹ́ ìtẹ̀ ṣe pẹ̀lẹ́ tó bá débẹ̀ ìgbà tí Musa débẹ̀ ó ṣe kí ni ó rẹ̀ rẹ̀ ńlẹ̀. Musa ṣe kí ni ó rẹra ẹ̀ ńlẹ̀ níwájú Fìràwọ́nà táwa ni Muhammad tí ò ní rẹra ẹ̀ ńlẹ̀ fún ni stool Ọọ̀ni Ifẹ̀ àga Ọọ̀ni Ifẹ̀ ó ju Muhammad lọ ó ju ìran Lárúbáwá lọ. Gbogbo bí tó lè wù kẹ́ ti wá ní gbogbo àgbáláyé tẹ́ bá ti délẹ̀ Yorùbá tẹ́ délẹ̀ Ifẹ̀ dandan ní kẹ́kẹ́ dọ̀bálẹ̀. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ẹ má wà pípọ̀ ojú àwọn èèyàn ẹ̀yin gẹ́gẹ́ ní kẹ́ lọ kó jẹ kẹ́ túbá fáwọn Yorùbá ẹ má fi ojú kéré ìran Yorùbá mọ́ ẹ má fi ojú kéré cultural activities wa mọ́. Faruq ní kíjìpá bẹ́ẹ̀ ṣe wà ní nísìn ẹ jẹ́ lọ tún gbogbo nulẹ̀ yín wò mo challenge gbogbo ẹ̀yin àfáàtẹ̀ jáde tẹ́ sọ kẹtẹkẹtẹ yìí gbogbo ẹ̀yin pátápátá mo challenge níwọ̀n tó bá lu ewé àti gbọ̀n bàbá náà bàbá wa tẹ́ ń pè ní àìpàní adé kí náà ń pè lẹ́bọ lẹ́yìn tẹ́ ń gbẹ́ bọ́ lọ́sàn gangan àbá àmà sírí gbogbo yín a wà pẹ̀lú yín tẹ́lẹ̀ àmọ́ bó ṣe náà wà pẹ̀lú yín tẹ́lẹ̀ ìgbà tá a rí pé ẹ̀tàn lẹ́ tara ayé làwọn náà fi padà lẹ́yìn gbogbo yín ìgbà tá a rí pé àbòsí lẹ́ fi ṣe fáyé la fi padà lẹ́yìn gbogbo yín ṣe bó ń jára bí ni wọ Faruq ní kíjìpá oníjàràbí ni yín náà ta ni ó dọ́dọ̀ yín tí ó gba iṣẹ́ wá sọ́dọ̀ yín tẹ́wàá fún lómi Kùránì lásán ẹni ẹ lọ jẹ́ ìwé kíní ẹ fún ní ọ̀sẹ̀ kíní kan ẹ fún wọn ní kíní kan ẹ sọ bí tí Muhammad tó ti ní kálọ́mọ rẹ ojú olóńgbò mẹ́rìndínlógún ó yẹ sọ jáde káàkiri nínú àdìsí. àwọn tẹ́pẹ́ ọlálìsúnà àwọn náà mọ̀ta ìwọ́n làwọn ṣe prophetic kíní jẹ́ prophetic medicine irọ́ tó jìnnà sóòótọ́ herbal medicine lẹ Lárúbáwá lẹ ń pè ní prophetic medicine there is nothing like prophetic medicine it is herbal medicine lẹ Lárúbáwá ni àwọn náà sì ní herbal medicine tí wọ́n á ní ibi wa tí wọ́n á bí báyìí a ní ewé àtẹ̀gbò tí wọ́n ń gbà ewé àtẹ̀gbò lẹ Lárúbáwá lẹ ń pò pọ̀ tẹ́ ń pè fún wọn ní prophetic medicine èwo lẹ tẹ́tẹ́ ìtaráyé torí pé sábẹ̀ gbé ọlá fún ìran Lárúbáwá over ìran tiwa àwọn ò ní gbà fún yín kẹ́ balẹ̀ tiwa jẹ́ àwọn ò ní gbà fún yín kẹ́ ṣe kí ni kẹ́ balẹ̀ Faruq ní kíjìpá èmi challenge yín
ajé yìí pé ẹ ṣe kí ni ìtẹ́fẹ́ ṣe abẹ́ rí kí ló dé tí Islam tẹ́ pé ìtẹ́yìn rí Islam tẹ́ fi ṣe ni kẹfì mọ́ oppress gbogbo ayé kẹfì mọ́ oppress gbogbo àwọn èèyàn kẹfẹ́ fi dá àwọn èèyàn lákẹ́ láti mọ́ sọ̀rọ̀ àwọn èèyàn bọ́ sórí social media wọ́n ka hadith wọ́n ka Quran ní tó wà ń bẹ̀ ni wọ́n kà kìí ṣe kan mí ni wọ́n kà wọ́n sì ń tú bó ṣe wà ń bẹ̀ ẹni wọ́n sọ̀sọ̀kúsọ ta ni wọ́n parọ́ náà èyí àtàwọn tó wọ́n kà jáde ojú ti là àwọn èèyàn ti gbọ́n Farouk Oníkìjìpá gbogbo ń tẹ́sọ yẹn ó kọjá inú yín èyí tẹ́ mọ̀ sọ fáwọn yẹn pé ìwọ tó bá fẹ́ jà kó kọ́kọ́ jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn òun kọ́ ló fà tó gba àfáyín náà tó gbọ́n fídíò lórí epo lórí ẹja tó fi rántí ò sọnù kiri tó fi ń fi tí ò sí nínú ilẹ̀ Yorùbá tó fi ń mú wọlé ìwọ tó bá fẹ́ jẹ́ èèyàn ó kọ́kọ́ jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn lẹ́nu àfáà. There are evidences now that abẹ́ ti gbàgbé ni fídíò wà tẹ́yìn ti dúró tẹ́yìn lẹ́sẹ̀ wá sí sọ̀rọ̀ nìyẹn lẹ́nu àfá ẹ sì lẹ́yìn create morality ẹ ti sọ fún àwọn pé tó bá jẹ́ èèyàn àti kọ́kọ́ jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn tó bá fẹ́ ní ayé ó kọ́kọ́ kọ́ ìsọ́lọ́run náà ó àwáyé tó bá wáyé tó àkọ́jú sọ́lọ́run padà ẹ̀yin lè wá lẹ́nu láti mọ jáde láti mọ sọ kótókótó ọlọ́run pa ní Adébọ̀rẹ́ iná Adébọ̀rẹ́ ò sì ti parí láti 18th àbí 17th century tó ti ń pariwo ẹ̀pà ní Adébọ̀rẹ́ tí ẹbọ ṣíṣe bá kúrò lórílẹ̀ kan ìlú yẹn ò lè tòrò mọ́ tí wọn ò bá sí ẹbọ ní Saudi tí wọn ò rúbọ tí wọn ò ṣe tó yẹ kí wọn ṣe Saudi ó ti lọlẹ̀ ẹ jẹ́ ká mọ tá à ń ṣe Farouk ẹ̀yin gangan ẹ lọ tọrọ àforíjì kẹlẹ́ sọ bẹ́ẹ̀ mọ́.